tí mi ò bá rí Aláàfin lójú oorun kọ́ máa gbọ́ mi tí mo lálàá rí wọn lójú oorun. kò sí ikú bàbá yẹ̀yẹ́ kankan mọ́ ikú bàbá yẹ̀yẹ́ ló kù wọ́n kàn ń ṣe yẹ̀yẹ́ ara wọn ni. ẹ pa wálé ẹ mọ́ pa wá tẹ ẹ bá wa ṣe lóko òru ta ni jẹ tájà ń jùrù lélẹ̀ kí ni tí mò ń gbìyànjú àti sọ́ńgbé yìí ní káwọn àgbààgbà Ọ̀yọ́ kí wọ́n pe ọmọ kéékèèké tí ń bẹ lórí social media yìí ọ̀ràn tí wọ́n dá sí lọ́rùn apá yín ò ní lè ka o. wọ́n ní wọ́n gba Aláàfin mú fún egbòogi olóró nílùú èbó. àlàyé àti ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ẹ wò nínú fídíò yìí. lákọ̀ọ́kọ́, Aláàfin àná nílùú Ọ̀yọ́ òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. wọ́n ní wọ́n gbá wọn mú. wọ́n nígbà tó ti ń kúrò ní Nàìjíríà ni wọ́n ti kọ́kọ́ ń kẹ́fín àwọn nǹkan kan. wọ́n ní ṣùgbọ́n gbogbo bí ọ̀rọ̀ yẹn ṣe lọ, bí kú ṣe kú, bọ́ọ̀bẹ ṣe bẹ́, ìgbà tó dọ̀hún bí wọ́n ṣe ní kì í ṣara báàgì àwọn mọ́, gbogbo ẹ̀ pátápátá ni wọ́n níròyìn gbé jáde lọ́dún 1990 tó ti pẹ́ yìí. ṣùgbọ́n ní kúkúrú, máa fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ lẹ́kùnrẹ́rẹ́ kẹ́ ẹ sì jẹ́ ká mọ èrò yín lórí fídíò yìí o. ó pàkàṣọ. Aláàfin ìyàwó àti ọmọ rẹ̀ obìnrin àti ọmọ rẹ̀ ọkùnrin ni wọ́n jọ lọ London. Stop it. Okay, now today newspaper March 29 to April 4, 1998. Drug trafficking case. How Alaafin wriggled out. The denial of ownership. Because ohun tí wọ́n padà kọ́ wọn ni kí wọ́n sọ wípé àwọn kọ́ làwọn lẹ́rù yẹn tàbí wọn ò mọ bó ṣe dénú ẹrù wọn. A wà proof ẹ̀ fún pé kò síbẹ̀ yóò ṣe ní báàgì tó dirù rẹ̀ nu ilé rẹ̀. O páàkì ẹrù ẹ, o páàkì aṣọ síbẹ̀. Gbogbo tó ní ìdí nínú báàgì lọ páàkì síbẹ̀. Wọ́n wá bá odidi báàgì 5 lọ́wọ́ yín. Ìwà fẹ́ sọ fún gbogbo ìlú pé ẹ̀yin kẹ́lùkọ́ lẹ ní gbogbo tí ń bẹ torí pé wọ́n rí gbòógì olóró ń bẹ. Mò ń bọ̀ jàre. So the denial of ownership of the hand luggage in which hard drugs were discovered last Monday night by British narcotic agents saved the Alaafin of Oyo from the ongoing prosecution at a London court. British agents acting on a tip-off from Lagos last Monday evening discovered large quantities of cocaine and heroin in 4 pieces of hand luggage belonging to the traveling party of Oba Lamidi Adeyemi, the Alaafin of Oyo. Dependable sources told today that contrary to the widely held impression that the over 12 kilos of hard Oogun were discovered in checked-in luggages, they were in fact discovered in hand luggages carried by people accompanying the respected monarch on his London trip. How do you now deny that? Bẹ́yìn kọ́ lẹni tí ń bẹnu ẹ̀ yóò bá lẹ́ni tá a bá pa lọ́wọ́ ẹ̀ lọ́ fapájá ẹ̀ ń lẹ́rú lọ́lẹ́rú ẹ̀ ń lẹ́rù lọ́lẹ́rú. Mbó la ṣe wá débì kan tẹ́ ń lẹ́rù ó wà sọ pé nǹkan ló ń lẹ́rù mọ́ tẹ́ ń tọ́ lẹ́rù ọ̀sọ̀ pẹ́rù kì í ṣe tó mọ́ kò rí bẹ́ẹ̀ náà. Today investigations revealed that Oba Adeyemi, who was traveling with his wife, son and daughter, were also billed to have been accompanied on the trip by 2 aides who were to minister to the monarch's need in aircraft and while in London on the purported medical trip. However, the joining of the aides were terminated in Lagos when they were nabbed by National Drug Law Enforcement Agents NDLA, who discovered large quantity of India hemp in 3 big suitcases they were checking in into the London-bound aircraft and which were alleged to belong to the members of the royal family. Now, ṣé ti gbala yìí báyìí nísìn. Kábíyèsí ń lọ sí London pẹ̀lú ọmọ rẹ̀ obìnrin pẹ̀lú ìyàwó ẹ̀, ọmọ rẹ̀ obìnrin kan àti ọmọ rẹ̀ ọkùnrin kan. Meanwhile, ìgbà tí wọ́n kúrò nílé, àwọn 5 ni wọ́n lọ sí ní àjò. Àwọn ẹrú àbíránṣẹ́ tí wọ́n fẹ́ tẹ̀ tán tẹ̀lé kábíyèsí àwọn 2,
tán ti gbọ́ dá o bí kábíyèsí bá nídìí nǹkan nu pléènì àwọn ní ọmọ bá kábíyèsí mú gbá àwọn ní ọmọ bá máa wo tàbí tó bá dé London tí ń lọ kábíyèsí ọ̀sá lè dá fọṣọ kò lè dá fọ bàtà kò lè dá nu bàtà àwọn tí ọmọ ran kábíyèsí lọ́wọ́ now àwọn drug law enforcement agents àwọn yẹn wá dá méjì yẹn padà ń arrest méjì yẹn láti Lagos kí náà bá nu ẹrù wọn igbó ni wọ́n bá nu ẹrù àwọn méjèèjì nínú suitcase wọn meanwhile eléyìí tó kù ń bẹ́nu báàgì márùn tó kù tí wọ́n padà gbé dé London Kennedy tí wọn ò fi check ẹrù bàbá ní Nàìjíríà because he was the one of the most respected monarch in Nigeria láì mọ̀ wípé bàbá ń dọ́gbọ́n wọn ò tú ẹrù wọn ní Nàìjíríà ìtọ́fà nìyẹn tó fi jẹ́ pé UK làṣírí tọ̀dọ̀ tí wọ́n ti tú. ọjọ́ pẹ́ tí ọ̀pọ̀ ti ń wọ́nà àbájọ láti fi wo onírúurú àìsàn tó ń bá wọn fínra. àwọn tó ti gbọ́n pa àwòsàn nílànà àjogúnbá àwọn bàbá wa láti áfíríkà nílànà ìgbàlódé mọ̀ pé kò sẹ́gbẹ́. Renix Reshape Limited ló ń ṣe gbogbo ọmọ aráyé lóore lọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ àti nípa títẹ̀lé ohun tí àyẹ̀wò ara bá gbé síta. ewé àti egbò apps ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀dá. àwọn tó ti ń lo ògùn wọn ń dúpẹ́. ìjọba àjàn ló ń tẹ̀. wọ́n wà ní Nàìjíríà àtòkè òkun. ìdákọ́lẹ̀ jẹ̀díjẹ̀dí nǹkan oṣù tó ń ṣe ségesège ìtọ̀ ṣúgà àrùn kòkòrò lóríṣiríṣi ọgbẹ́ ẹnu kí ẹnu ó máa rùn lóòrèkóòrè àtọ̀ tí ò lè dánmọ́ ìtọ́jú ojú ara obìnrin tó ń rùn kójú ó máa wò bàìbàì àti ìtọ́jú àìsàn lóríṣiríṣi wọ́n tún ń ṣe ohun mímu mọ́dùnjọ́ herbal drinks mọ́dùnjọ́ coffee drinks mọ́dùnjọ́ big boys gbogbo ẹ̀ fún ìtọ́jú ni ẹ tún lè lò níbi ayẹyẹ yín tàbí kí ẹ tó jẹ́ alágbàtà pabambarì ẹ tún lè ṣe àyẹ̀wò lórí ayé yín àtohunkóhun tó ń ru yín lójú Renix Reshape Limited ń ṣe ọmọ aráyé lóore àdírẹ́sì àti nọ́mbà lẹ́wọ̀n lójú amóhùnmáwòrán yìí Renix Reshape Limited ó ń ṣe ọmọ aráyé lóore nípasẹ̀ ewé àtegbò. now bó ni wọ́n ṣe máa deny tó bá wọn dé UK tí wọn ò lè deny tàwọn méjì tí wọ́n arrest Nàìjíríà ṣe hàn pé ká níbi tí ìlú ti dáa ni ńgbà wọn ti méèyàn méjì tó jẹ́ pé wọ́n tẹ̀lé kábíyèsí ni ó yẹ kán forfeit travelling ó yẹ kán forfeit travelling yẹn kò yẹ kán jẹ́ kán lọ mọ́ ó yẹ kán ṣàyẹ̀wò dáadáa pẹ̀lẹ́rù tó kù Nàìjíríà náà bá ti mú wọn Nàìjíríà lẹ́sìn ìbá ti yọ so wọ́n dé London kán tó arrest wọ́n arrest méjì ní Nàìjíríà mo sáré pé ọ̀rọ̀ yẹn involve national NDLEA National Drug Law Enforcement Agency mo rí pọ́rọ̀ yẹn involve mo kókó àwọn òpé sáwọn ti London ló transfer case wá Nàìjíríà ni mo wá bẹ̀rẹ̀ sí wádìí mi dáadáa because problem táwọn Ọ̀yọ́ ní ni pé wọ́n mọ̀ wípé táwọn bá ti tró ọ̀rọ̀ kan kékeré á wà lọ wádìí ẹ̀ dáadáa lẹ́kùnrẹ́rẹ́ dáadáa kó tó di pé wọ́n jáde bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe nìyẹn tí máa ń kó bá wọn nìyẹn ọ̀rọ̀ mi ó wà bẹ̀rẹ̀ sí ní kan wọ́n lára ìpè lókù tí wọ́n mọ̀ ṣẹ́ tẹ́ bá lọ wo orí social media ní ìsìn bí mo ṣe ń ṣe program lọ́wọ́ ẹ lọ wo kọ́mẹ́ǹtì tẹ́ bá ti ráwọn tí ń ṣépè ọmọ Ọ̀yọ́ ni ìpè lásán làwọn mọ̀ ṣẹ́ wọn mọ̀ máa ṣe bẹ́ẹ̀ ṣe criticize positively bọ́n ṣe criticize pẹ̀lú ẹ̀rí tó dájú they always criticize baselessly. Kennedy torí pé wọn ò lọ́pọlọ Yorùbá wọn ò lẹ́jẹ̀ Yorùbá àdàmọ̀dì ni wọ́n ara nǹkan wọn ara ò tí ì kan ẹ̀ tí ì mọ̀ nǹkan kan. So ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí darí however the journey of the AIDS were terminated in Lagos when they were nabbed by National Drug Law Enforcement Agents NDLEA who discovered large quantities ìyún ó túmọ̀ sí pé igbó tó pọ̀ gan-an large quantities of Indian hemp in 3 big suitcases they were checking into the London-bound aircraft. Meanwhile àwọn olùrànwọ́ lọ́wọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ kábíyèsí àwọn ọmọ kankan tó wà nù báàgì wọn o wọn ò lè mọ tó wà nù báàgì wọn kàn gbé lọ́wọ́ fún wọn ok ìwọ Tósìn ìwọ fa méjì yìí Ṣẹ́gun ìwọ gbé kan yìí bọ́n ṣe sọ fáwọn ẹni ẹlẹ́ni nìyẹn o tán dé yàpọ̀ tán dáràn bọ̀ wọ́n lọ́rùn. ká ló lórí gidi ni ká ní kábíyèsí àtàwọn tán jọ lọ ọmọ nǹkan kan pa ẹ̀sìn mọ́ sọ pé bó ló ṣe jẹ́ ajẹ́rìí ọmọ yìí ta ló gbé suitcase lé wọn lọ́wọ́ bó wọ́n ti ń bọ̀ bó wọ́n ti drop suitcase tẹ́lòmíì fi lè ráàyè kó nǹkan sínú ẹ̀ wọ́n ẹ̀ ń bọ̀ látọ̀yọ́ mọ́tò yín ló gbé kì í sọ pé èrò lẹ́wọ̀ o tẹ́ẹ̀fì sọ pé wọ́n ṣi ẹrù gbé
tẹ́ bá wá wọkọ̀ èrò kò sí ọlọ́kọ̀ èrò tí ó gbé irú suitcase yín gangan débi pé ẹ̀fì sọ pé ẹ sì suitcase gbé ni suitcase mélòó lẹ sì gbé àwọn báàgì tẹ́ kó dé London èwo lẹ sì gbé nínú wọn. So a ti sọ fún yín pé ẹni tí bá ń tọpa ẹni tí ó jẹ̀yà rẹ̀ lówó káàkiri yóò pàdé ẹni bàbá ẹ̀ jẹ lówó. Fúnra lára yín lẹ máa ń tanná ràn di ara yín, fúnra lára yín lẹ máa ń tanná wọ́rọ̀, fúnra lára yín lẹ máa ń fẹ̀dí ara yín ìta. Ẹ̀ ń gbìyànjú láti tọpa ẹni tó jẹ bàbá yín lówó. Àwa ń sọ ẹni tí bàbá yín jẹ lówó báyìí. Ṣé rẹ́kọ̀dù gidi ni? Ǹjẹ́ ẹ mọ iye kéèsì tálàfin àná gbé lọ́rùn? Ẹ mọ iye kéèsì tán fà? Ṣé ta ṣe pa Ọ̀yọ́ la fẹ́ sọ ni? Àbẹ́wò àbí ọ̀pọ̀lọpọ̀ àbí ti Ládọjà àbẹ́wò ọ̀pọ̀lọpọ̀ eléyìí tá a mọ̀ lábẹ́lẹ̀. Okay, at the time, the aides were nabbed with their big luggages at the Murtala Mohammed Airport. The members of the royal family were relaxing at the VIP lounge upstairs, awaiting embarkation on their Cameroon Air UY072 flight. Ọkọ̀ òfurufú tó gbìyànjọ́ náà nù. Ńgbà tí wọ́n ń chẹ́ẹ̀kì àwọn ẹrú wọn sàlẹ̀ tó gbé báàgì àwọn ọmọ ọlọ́mọ Ọ̀ráfidíyà bí oko olóko káwọn tí ń jọ́ Ọ̀ráfidíyà kan má bínú o ẹbí Ọ̀ráfidíyà má bínú o ó kàn lọ́bọ́ sí mi lẹ́nu ni o àbí ká pè wọ́n lẹ́rú fidíyà ká mọ́ lóko olóko ká pè wọ́n lẹ́rú fidíyà. Àwọn eléyìí wà ń sàlẹ̀ níbi tí wọ́n ti ń rojọ́ pẹ̀lú àwọn àjọ tó ń gbógun ti egbòogi olóró, àwọn ọba àtàwọn ọmọ wọn, àwọn eléyìí ń jayé lókè wọ́n mú fàájì. So today learned newspaper yẹn ló ń jẹ́ today learned that the connection between the nabbed luggages and the Alaafin had not been established before the members of the royal family who had first class tickets boarded the aircraft to Douala en route London. Ṣé gbọ́ tán lù bẹ́ẹ̀ yẹn wọn ò jọ ra ticket at the same time. Wọn ò jọ ṣe níṣe pé wọn ó gbéra at the same time. Báṣìírí tọ̀dọ̀ wa bá tú tẹ́yìn bá rí tọwọ́ yín gbé lọ. Báṣìírí tọwọ́ yín bá tú kí wọ́n má lè dá wa dúró. Ẹ má jà kó gbogbo ẹ̀rìn lẹ́ẹ̀kan náà. Ọgbọ́n tán dànù. Ọwọ́ bá àwọn ọmọ ọlọ́mọ. Kọ́wọ́ tó lọ bá wọn ní. According to our source, NDLEA officials were said to have contacted Cameroonian and British authorities at the Douala and London Gatwick airports, respectively warning them of the possibility of illegal drugs being on that aircraft as their luggage had earlier been seized at the Murtala Mohammed International Airport, Lagos. Ńgbà tí ọwọ́ ti bà méjì tọwọ́ ti bà báàgì suitcase mẹ́ta tó kún fún gbó hàn lágbára o ìsàlẹ̀ ọ̀rọ̀ mọ̀ lẹ́gbẹ̀ẹ́ o tó kún fún gbó dẹnudẹnu. Àwọn eléyìí ló wá pé àwọn ti because ọ̀dà yìí pé plane yẹn kọ́kọ́ máa dé Cameroon kó tó máa gbéra lọ sí London. Wọ́n pa àwọn ti Cameroon ẹ múra o plane yìí ti ń bọ̀ o ẹrù ti ń bẹ́ ń bẹ̀ o ẹrù òfin lè wà ń bẹ̀ o. Wọ́n pa àwọn ti London pé kí wọ́n múra lẹ̀ àwọn ti London yẹn ló hacked tí wọ́n arrest wọn mọ̀ ń bọ̀ o. However, Cameroonian authorities were unable to act as the information was said to have arrived late after the aircraft from Lagos had already left for London after a stopover in Douala, Cameroon's economic capital. Mo ti mọ̀ pé tí ó ṣẹlẹ̀ nu ó ti dé Cameroon wọ́n ti gbéra already kí information tó dọ́dọ̀ wọn. Sàgbàkáwò àbásì yẹ̀wò àṣemọ́wó ní ọba wọn àwọn alẹ́ máa tó ẹrù kábíyèsí wò ní tó ṣe wọ́n nìyẹn. Trust nobody. Èèyàn kan ní kinní kan ní ọ̀já ẹyẹ everybody wo. Our sources further revealed that when flight UY072 touched down at London Gatwick Airport at 19:15 hour,
that is 7:15 nírọ̀lẹ́ nu. 2 sets of British authorities were already awaiting the arrival of the members of the royal family. One of the group was protocol officials from the British Home Office who had been informed of the arrival of the VIP carrying Nigeria diplomatic passport and accompanied by a member of his family. When tí wọ́n tí ọ̀jẹ̀ kan tó ẹrù wọn ni pé diplomatic passport ni wọ́n ń lò. Nǹkan pé diplomatic passport ò ní pé ààrẹ orílẹ̀-èdè ni máa ń fún èèyàn. Àwọn ọlọ́lá sì wọ́n máa ń fún àwọn èèyàn kan rìn láàrin ìlú wọn máa ń fún wọn ìtú ẹrù wọn o. Wọ́n sì sábà dúró de visa. Wọ́n sì sábà dúró de visa lọ́pọ̀ ọgbà. Wọ́n dẹ̀ lè fún ọ ní visa of arrival. Bóyá mi wàá mọ̀ ń pẹ́ dáadáa. Mo sábà pé diplomatic passport president ni máa ń fún yàn. Anywhere tó bá ti mú dé wọn wà láwẹ̀. So wọ́n dẹ̀ láǹfààní láti kó family wọn náà lọ. The other group was a battery of anti-narcotic British custom officials who had been alerted that the same VIPs whom their home office counterparts had been instructed to give a red carpet treatment that might in fact be linked to the seized luggages containing illicit drugs in Lagos. Our second team, wọ́n ti instruct wọ́n lẹ̀ pé ní VIP plane tí ń bọ̀ yìí o èèyàn ńlá kan bẹ́ẹ̀ o sísọ̀kalẹ̀ tí bá ń sọ̀kalẹ̀ red carpet ni ẹ róòlù fún o red carpet ni ẹ róòlù fún o ẹni yẹ ni ẹ̀yẹ ni àpọ́nlé ni o. Ngbà tán ti wá gbáná sweat náà wò pé kọ́ mọ̀ jẹ́ pé àwọn tí wọ́n ní kátẹ́ carpet lẹ̀ fún láìmọ̀ pọ̀ ọmọ ilẹ̀ ni wọ́n bẹ gbé wọn sórí bẹ́ẹ̀dì wọn á jábọ́ lẹ́yìn àpọ́nlé àbùkù lọ́kàn láìmọ̀ pé ẹni ilẹ̀ ni wọ́n pé wọn ò yẹ kápẹ́ẹ̀tì wọn ò padà tẹ́rọ red carpet fún wọn o. Yà ṣe é ṣe pé àwọn náà wà connected to ẹrù òfin tí wọ́n ní wọ́n gbà lọ́wọ́ àwọn kan lẹ́kọ̀ọ́. Ọ̀dà o. To complicate this dilemma, according to our sources, the Nigeria High Commission at Northumberland Avenue had not been briefed of that impending disaster of a monumental dimension, and the acting High Commissioner, Mr. Uche Okeke, merely dispatched 3 post vehicles to convey the royal train from the airport to their hotel. Nigeria High Commission ní London. Àwọn ti rán convoy ọkọ̀ mẹ́ta pé kí wọ́n lọ kó kábíyèsí ìyàwó àtàwọn ọmọ ẹ̀ kí wọ́n gbé wọn lọ sóòtẹ́ wọn. Láìmọ̀ pé gbẹgẹdẹ ó gbiná o, gbẹgẹdẹ ti padà gbiná o. From airport to their hotel, our sources revealed that when Oba Lamidi Adeyemi and his people arrived, they were politely taken to the Success VIP lounge at the Gatwick airport, presumably to await clearance of their check-in luggage, which of course the British authorities knew did not exist, as they had been impounded by the NDLEA in Lagos. Instead, the ever-polite British custom officials approached the Alaafin. Tó bá jẹ́ Nàìjíríà ni ìwà ń wára àwọn ọlọ́pàá yóò ti mú fura wá. London, America. Ọ̀tọ́lọ́pàá wọ́n fi mọ́ ọdẹ wọn ó sì mọ̀ sí sorry sir, we just to check this, sorry sir, I'm sorry sir. Tó fi dẹ́wọ̀n wọ́n ó mọ̀ sí sorry. Ṣùgbọ́n táwọn ti bí ojú tán bá lé wáyé tí mo béèrè pé ṣé ò sí nǹkan àbẹ́ẹ̀ mọ́ tẹ́ ẹ gbé. Instead, the ever-polite British custom approached them and his team. Instead, the ever-polite British custom officials approached the Alaafin and his team and requested to search their 4 pieces of hand luggage, which they had brought down from the aircraft and which were kept beside their seats in the Success VIP lounge. Báàgì tán ṣàgbé wọlé lọ́wọ́ ni. Ọ̀dà kábíyèsí ẹ̀wọ̀n bínú afẹ́yẹ báàgì yín wò. Ó sì ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ wọn.
kò síbi téèyàn ó gbé pamọ́ sí kò sẹ́yìn ọmọ tẹ́ sàré gbé rán gbogbo airport lọ́mọ lólólóyè kò sí ibi téèyàn ti lè sá pamọ́ ń bẹ̀. To stand that the Alaafin of Oyo Ọba Lamidi Adeyemi, who is also the chairman of Oyo Council of Traditional Rulers, instantly denied the ownership of any of the 4 pieces of hand luggage. Obariku Obaho. I'm back. Ṣé mi mo ní o? Èmi kọ́ mo nìkan kan bẹ̀ o. Mi tọ̀dọ̀ mi kọ́. Ṣé wọ́n wá lọ sí London lọ́wọ́ òfo ni? Wọn ò gbé nǹkan kan dání. Okay. Wọ́n láwọn kọ́ làwọn ní indifference to the high traditional office, which is occupies, as well as the diplomatic passport which he holds. The British agent did not search the briefcase which the Alaafin accepted belonged to him, but rather searched the 4 pieces of hand luggage which he had disowned. It was in the first bottoms, carefully sewed into this hand luggage, that the agent allegedly found well packed quantities of heroin and cocaine, leading to the immediate arrest of the Alaafin's wife, his son and daughter, as well as the monarch, who was the leader of the team. Lo and behold, London ò ráyè gbadì ẹ̀sìn o, kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú pé èèyàn kan jọba o. Nàìjíríà lẹ ti ń dádé adé ọ̀kàn wọn London. Àtàláàfin àtìyàwó àtàwọn ọmọ wọn kó gbogbo wọn wọ̀. The members of the royal family who were detained overnight at the airport were later interrogated and asked to make statements after a prominent London-based Nigerian lawyer, Mr. Chinedu Ned Nwoko, had been contacted by the Nigeria High Commission on behalf of the detained persons had arrived. Àwọn tó wà Nàìjíríà ni wọ́n forí gbárí. Ó ní àná ń bẹ lára wọn. Alálà ni èmi ọmọ yín èèyàn yín náà rè o. Mo ti dé pẹ̀lú orin tuntun torí pé dídé báyìí ní teko alẹ́ bíbọ̀ ní tèrò ọ̀dàn. Dídé kì í pọjọ́ bíbọ̀ kì í poṣù. Mo dé pẹ̀lú orin àgbọ́kọ́gbọ́n, orin àgbọ́dùn, orin àgbọ́jó. Àkọlé orin eléyìí ńlá pè ní ọ̀kẹ́rẹ́. Ó ti jáde báyìí, ó ń bẹ lórí gbogbo ẹ̀rọ ayélujára. Ẹ bá ń lọ sórí ẹ̀rọ ayélujára tẹ́ bá ń lò, ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ sí ojú rẹ̀, ó kì í rí yí. Ẹ bá ń lọ síbẹ̀, ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ láti ọwọ́ Àlàní Nightingale. Ẹkún ti mọ̀ mí tẹ́lẹ̀ pé mi kì í wo èrà tí ò lọ́mọ nú. Ẹ fẹ́ràn orin eléyìí gẹ́gẹ́ bẹ ṣe ń gbádùn àbọ̀ látẹ̀yìn. Ẹ ṣeun gan-an, yóò dáa. Àwọn ni wọ́n pe ààrẹ tí ń bẹ lórí àlééfà. Ojú tí ọ̀rá lé mi, ojú òtì mi, olúwa rẹ̀ gangan ló lórí aláìní tìjú. Àwọn wọ́n sì pé àwọn ni wọ́n sáré pé United Kingdom. Ẹ pa wálé ẹ mọ́ pa wá tẹ bá wa ṣe lóko òru. Ta ni jẹ́ tájá ń jùrù lélẹ̀. Kí ni tí mò ń gbìyànjú àti sọ́ńbé yìí? Ní káwọn àgbààgbà Ọ̀yọ́ kí wọ́n pe ọmọ kéékèèké tí ń bẹ lórí social media yìí, ọ̀ràn tí wọ́n dá sí lọ́rùn apá yín ò ní lè ka o. Ibi tí wọ́n fẹ̀dí yín síta dé ọdún 10 ò ní ẹ̀ ní lè rí kọ́fà padà. So the earlier the better you call them one after the other. Pé kán yọ̀ǹda social media tàbí kán yọ̀ǹda ọ̀rọ̀ Ọọ̀ni àti Ilé-Ifẹ̀. Kí wọ́n yọ̀ǹda láti máa bú ọba kankan kí kálukú jókòó lé wà bẹ́ẹ̀. Ọọ̀ni ò tí ì lanu búyàn kankan rí, jẹ́jẹ́ Ọọ̀ni lọ̀ọ́ni ń lọ. Ìyẹn túmọ̀ sí wípé gbogbo àwọn ọmọ tán sọ̀rọ̀ àlùfànṣá látọ̀yọ́ yìí, inú ọba Ọ̀yọ́ ń dùn, inú àwọn àgbààgbà Ọ̀yọ́ ń dùn sí nǹkan tí wọ́n ṣe, wọ́n dẹ̀ ń gbóríyìn fún wọn lọ́jẹ́ kan continue. Àwa ti lò wọ ọmọlúàbí, a ti lò wẹ́ torí ẹ pé àtẹ́ntọ́ kàwé díẹ̀ bí ò ti ẹ̀ pọ̀. Bá ti ẹ̀ kàwé púpọ̀, àka ọgbọ́n orí wa lọ́jà deceased. Ọ̀rẹ́ mi gbìyànjú the effort, ó ti dọ̀bálẹ̀ pé kí wọ́n jẹ́ ká gbà láfíà láàyè. Mo ti gbàgbé máa play fídíò yẹn. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí láálí wá gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ láìpẹ́ yìí. Ṣùgbọ́n jẹ́ abẹ́lé ìdílẹ̀ lẹ́ẹ̀kan wọ́n ṣàfọ́. Kí wọ́n jogun omi, kí wọ́n jogun ọ̀sìnmi. Lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ àìsẹ̀ bẹ̀rẹ̀ ni o. Orí ibi tí mo dúró sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tán bá kúrò lórí social media for good 3 months. Oṣù kan gbogbo tẹ́lẹ̀tẹ́lẹ̀ for good 3 months. Ni mo tó ní sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ mọ́. Mo ti bẹ̀rẹ̀ padà bẹ́yẹn o. Mi ìrìn anybody o.
ẹ ń bá pè mí láláṣejù déédéé, ẹ ń bá lọ́mọ burúkú ni mi déédéé, gbogbo tẹ́ bá fẹ́ sọ pa Àpètù ẹ go ahead, gbogbo tẹ́ bá fẹ́ sọ pa Àpètù Modù ẹ go ahead. Èmi ọmọ já ilé ìkànnì lábẹ́lẹ̀. Àpètù Modù is not my father. Mo dẹ̀ ti sọ fún yín, Àpètù Modù is a term. The stool of Àpètù Modù is an institution. Ọba Joseph Olóyèdé is an individual. Ó rí pé 3 things ni. Individual ò lágbára bí stool, kò lágbára bí àpèrè, àpèrè yín ò lágbára bí odidi ìlú. Torí bẹ́ẹ̀ yẹn bá gorí àpèrè bí ìlú ọba fẹ́ràn rẹ̀ onìkan ni ó máa dá àfin rẹ̀ ṣe o. Ẹnìkan kan kò dẹ̀ ní sọ pé kẹ́nìkan kan máa rìn lù. So báwo nìyẹn ṣe wá kàn mí? Tẹ máa fi àrò pé ìyẹn lẹ́mọ̀ fi sọ̀rọ̀ mi ràn yín níṣẹ́ o. Ikú tí ó pajá ní fámú, ikú tí ó pa ń bẹ lọ́wọ́ wa, ìtàn ni. Àwọn òní bá ń jàjà wa no physical fight no, ìtàn ni. Ìtàn tí ó sọ ìdí tí ó ní jẹ́ kẹ́ jámọ̀ nǹkan kan mọ́ tá yóò fi parẹ́. Ó ń bẹ. Ọ̀gbọ́ Yorùbá ní kò bá kùn gbé ọ̀rọ̀ ń bẹ lọ́dọ̀ okùn. Kágbó kátó ń bẹ lẹ́nu rú wa. Ẹnu àgbà náà lọ́wọ́ o. Ṣùgbọ́n kò bá kùn gbé ọ̀rọ̀ ń bẹ lọ́dọ̀ okùn wa. Kágbó kátó sì ń bẹ lẹ́nu àgbà. So, okay, wọ́n pe lọ́yà ṣá. Nẹ́ẹ̀dì wókò kan náà ni o. Òun lọ rescue wọn o. Òun náà wọ́n sáré sọ pé kọ́ yọjú síbẹ̀ náà. Dependable sources informed today that high-wire diplomatic overtures were contributory to the eventual release of the Alaafin. So ọgbọ́tùmọ̀ yẹn, ọgbọ́tùmọ̀ nǹkan tán sọ yẹn. Dependable sources informed today that high-wire diplomatic, high-wired, àwọn èèyàn tó tóbi, àwọn èèyàn ńláńlá nìyẹn. Diplomatic overtures were contributory, wọ́n ní kópa, wọ́n nípa tí wọ́n kó ń bẹ̀ to the eventual release of the Alaafin. Báwọn èèyàn bá dìde sí wọn, Alaafin ò ní jáde kó ń bẹ̀. Wọ́n charge ẹ̀sìn kóòtù kábíyèsí ọ̀sẹ̀ wọ̀n ní ìsìn. Bóyá ọ̀tọ̀ ní sórí táàbà máa sọ ní ìsìn. Orí ní dúró fágbọ̀n mú mi. Èèyàn igi ní ń bẹ lẹ́yìn ọgbà. Èèyàn ní ń bẹ lẹ́yìn orò tí fi ń dún. They were very, very careful. His wife and daughter, while his son, Prince Lukman Adeyemi, was charged to a London court. The judge ordered that he be remanded in prison custody. Wọ́n remand ọmọ Aláàfin. So, okay. Ẹ jẹ́ sáré mú kékeré wá kí n tó lọ play video tí mo fẹ́ play. Based on historical accounts, the lawyer who represented Prince Lukman Oladejo Adeyemi, son of the late Alaafin Adeyemi Obalamida Adeyemi, during 1998 drug trafficking scandal in London was Ned Nwoko. Here are the key details of that incident. The incident in March 1998, the Alaafin of Oyo, his wife and daughter were detained at London's Gatwick Airport after drugs were allegedly found in their luggage. The outcome, the Alaafin were released after questioning, but his son, Prince Lukman, was charged and imprisoned. Legal defense, Ned Nwoko, a Nigerian lawyer, was engaged to represent the prince, with reports alleging the drugs were planted in the luggage background. The incident was widely discussed as a political setup, sometimes referred to with the headlines, "No be Alaafin matter." Keleleyin ó túmọ̀ sí pé kì í máa sọ̀rọ̀ Aláàfin, ọ̀rọ̀ òṣèlú ni, gbogbo nǹkan yẹn kónú báàgì wọn ni. Bó bá jẹ láyé ìgbà náà kò jẹ́ nísìnyí o, àwọn ò lè gbà pọ́n kónú báàgì ẹnìkankan ni o. Bó tiẹ̀ jẹ́ pé allegedly wọ́n ní wọ́n kónú báàgì wọn ni, ṣùgbọ́n àwọn ò lè gbà pé wọ́n kónú báàgì ẹnìkankan ni. Kálukú ló páàkì báàgì. Báàgì irú Aláàfin ti kọjá nǹkan tí wọ́n ó dè tẹ́nìkan ó tutù padà. Táìmù wo ló ń tọ̀ ní láti tú? Irú báàgì bẹ́ẹ̀ wọn ò kí ń kó ránṣẹ́ síwájú. Irú ẹrù bẹ́ẹ̀ wọn yìí jẹ́ kó yà wọ́n. Ṣùgbọ́n lọ́ọ̀yà rẹ̀ dì. Why? Àwọn náà gbọ́n wọn ò gbé báàgì lẹ́sẹ̀. Ẹgbẹ́ wọn kò sí. Ńlọ́jà ń rí. Ẹ mọ̀ àwọn lọ́ọ̀yà wọn máa and again àwọn àgbààgbà àwọn ọ̀jọ̀gbọ́n àwọn èèyàn ńláńlá ni wọ́n dìde sí wọn. So ọmọ Ọ̀yọ́ tí ó bá mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńlẹ̀ ti mọ̀ eléyìí yẹ kó jẹ́ kẹ́ mẹ̀ṣọ́nu sí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Ọ̀rọ̀ Àpètù Modù tẹ́sí rán mọ́nu wàhálà ilé ayé ìtẹ́nu wàhálà àgbòní ọ̀pá láìsí wọ́tà. Mo sá mọ̀ wípé jìbìtì COVID-19 ó ń dájí gbòógì olóró lọ.
kí Yorùbá máa ń sọ wípé agbé sàn jolè, agbe ọ̀sán jolè, ẹ̀ ń gba lóònù agbe ni, ẹ̀ ń gbé gbòógì olóró olè ìgárọ̀ ọlọ́ṣà ni, ìgárọ̀ ọlọ́ṣà, so agbe sàn jolè lọ, lóònù ni, ókè wọn san padà, ilé ẹjọ́ dẹ̀ sọ pé wọ́n padà san padà, so ọ̀sán ju olè lọ. Àwọn tí ń gbé gbòógì olóró láyé ìgbà náà máa ń yẹgi fún wọn ni o. Alright, ẹja gbọ́rọ̀ tí àwọn ọmọ Karambani sọjà rẹ̀. Ẹ bá mi ké sí gbìyànjú the effort tó ní kájẹ́kógun ó mí, tó ní kájẹ́kógun ó sinmi. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni gbìyànjú pàrọwà ló bẹ̀bẹ̀ ló rawọ́ra. Olórí burúkú ọmọ tó sọ̀rọ̀ yìí ó change voice ẹ̀. Ìgbìyànjú ni mò ń wò lẹ́lẹ́ tó ń dọ̀bálẹ̀ yìí, ìgbìyànjú mọ̀ ráàyè wàhálà o, ọmọ ráàyè wa o, mọ̀ ráàyè gbadìẹ ẹ̀sìn o, ó ń bẹ̀ wọ́n ń rawọ́ra sẹ̀. Ẹ jẹ́ ká stop, ẹ jẹ́ ká má ṣe wàhálà mọ́, ẹ má jẹ́ ká búra wa mọ́, ẹ má jẹ́ ká bú. Ọ̀dà ń pé ọmọ bọ̀tí ni ìgbìyànjú tí mò ń wò yìí. Kì í ṣe ọ̀pẹ́ lóko bíi tọ̀dọ̀ wa, àwa tá a ti rọ̀ yìí, àwa tá a rán èèyàn kankan, àwa tá a kàn kílè oṣù láìla ń pẹ́ kó sú àbí kọ́ mọ́ sù, tá a ti mọ̀ pé jọ́ kan lè dá òkú. Tẹ̀ fún gbogbo ọmọ Ọ̀yọ́ tó ń bínú wípé kí gbogbo wa ká má ṣe bínú mọ́. Àbọ̀ Ọlọ́run fẹ́ kọ yín, inú kílẹ̀ ń bí kíní ń bí nínú. Àbẹ́ ẹ̀ mọ̀ ń tẹ̀ ń ṣe, torí pé kì í sòrí jìnnà ọmọ Ọ̀yọ́, ìsojúlówó ọmọ Ọ̀yọ́, ibi tí ń ṣe nínú. Ìbàrùbá nǹkan ní ọmọ kí lorúkọ ẹ̀, ọmọ bọ̀gún ní ọmọ Málì. Àti pé kí bàbá wa ikú bàbá yèyí kí wọ́n foríjì òun ò tún dárú rẹ̀ lásàmọ́. Ìgbìyànjú lè sọ bẹ́ẹ̀ ní tiẹ̀ kó lè sọ pé kí ikú bàbá yèyé ó foríjì òun, ikú bàbá yẹ̀yẹ́. Ṣùgbọ́n ìgbìyànjú mo fẹ́ kó mọ ayé yín o, àwọn ọmọ ẹranko kan wọ́n tún ti bẹ̀rẹ̀ wàhálà, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tún dáná wàhálà dáná ọ̀tẹ̀, bí wọ́n bá dẹ̀ bẹ̀rẹ̀ tán apá àwọn ò ní lè ka ẹ̀bọ bí kẹwàá gbọ́ kẹwàá wojú wọn. Lẹ́yìn tí ìgbìyànjú the effort tó jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni gbìyànjú mo fẹ́ kẹ́ píṣọ̀ àwọn píṣọ̀ kan kó sí ni o, àtòkọ̀ tán fi táàgì wa. gbogbo wa ká má ṣe bínú mọ́, àti pé kí bàbá wọn tún ti bẹ̀rẹ̀ wàhálà. Now bóyá Ajétúnmọ̀bí lórúkọ ẹni yìí, wọ́n change ẹ̀ sí Ọ̀tẹ́túnmọ̀bí. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tún dáná. Yèyé dára, wọn kò dáràn sórúkọ tiẹ̀. Wàhálà dáná ọ̀tẹ̀ bí wọ́n bá dẹ̀ bẹ̀rẹ̀. Wọ́n fàyè kò tọ́ sí. Apá àwọn ò ní lè ka. Èmi ń tèmi wọ́n kọ ìpètùmọ̀dù sórúkọ mi. Ẹ̀bọ bí kẹwàá gbọ́ kẹ. Sokoti wọ́n kọ àríjẹ ní Mọ̀dàrú. Wá wojú wọn. Lẹ́yìn tí. Ní kí lorúkọ wúmà yìí, wọ́n kọ eléyìn Ṣàgámù sí tiẹ̀ ẹni ẹlẹ́ni. Ìgbìyànjú the effort tó jáde tó rawọ́ rasẹ̀. Ìgbìyànjú lélẹ̀. Kábíyèsí ikú bàbá yèyí. Ọ̀rá ayé wàhálà. Wọ́n foríjì òun ìpè kájẹ́kógun omi kájẹ́kógun ó sinmi. Látàsìkò yìí. Ọ̀yọ́ mèsì ọ̀rọ̀ ọ̀dà. Àwọn tó jẹ́ bàbá fún wa wọ́n pè wá wọ́n ló yá ó tó gẹ́ ká sinmi họ́wùhọ́wù. Ṣé wá sinmi ọmọ ẹran ṣé ẹ sinmi. Támọ́sá òun ni gbogbo ọmọ Ọ̀yọ́ pátá ló ti gba àlàáfíà láàyè. Ṣàdédé òun la tún rí pé Sokoti ọlọ́pọlọ ẹran ó tún bọ́ sórí afẹ́fẹ́ ó tún ṣe interview lódìlódì. Béyìí tó kúrò bá gbọ́n ẹjọ́ kí ló ṣe èyí tó gùn. Mo wá ń fàsìkò yìí ké sí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ kí wọ́n tètè jáwé ẹgbẹ́jẹ́ fún gbogbo àwọn ọ̀bàyéjẹ́ tẹ̀ ń wò yìí kí wọ́n lọ sinmi agbájá kí wọ́n tún yé dárúgùrù sílẹ̀. Torí náà tẹ̀yìn tẹ́ ẹ fẹ́ dá tẹ́ ẹ bá dá pọ́n apá yín ò ní lè ka á dá ìgbìyànjú kẹ́ ẹ bọ́ síbí kẹ́ ẹ tètè kí wọ́n nílọ̀. Ẹ kìlọ̀ fún Tóyìn ọmọ ṣe kó o kún. Òmìnira ọmọ Oòduà lélẹ́yìí, òkè obìnrin ni. Ni òjì ó mọ bí táyé ń rè. Ilé ayé ń sún síwájú, ọpọlọ Tóyìn ń wọ rìfáàsì. Ó dájú wípé orí tó kún bí iná kò lè méso rè kan jáde láéláé. Ẹ kìlọ̀ fún Tóyìn òmìnira Odùduwà àti gbogbo àwọn ajá tó ránṣẹ́ kí wọ́n lọ sí mẹ̀dọ̀ kí wọ́n yé dá wàhálà sílẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́ ẹni tó ń sọ̀rọ̀ ó sọ̀pẹ̀ kó má sọ nǹkan kan mọ́ o. ẹ padà gbẹ̀tẹ́. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ̀sìn yín ń bọ̀ nírònà. Ẹ tètè mú ṣòkòtò so. ẹ tó sọ pé my friend stop that excuses, America is not Nigeria, America get out jọ ẹ kó sì lọ. Ta ló ń fún yín ní excuses kankan, ẹ kó sì lọ dànù jàre. Ṣé wọ́n máa yẹ̀dí yín wò wọ́n níbi ìpa mi ń bẹ̀? Ẹ̀yin clean abẹ́ saint. Ẹ lọ wá bí jókòó jọ, èwo ni stop excuses, kò sẹ́ni tó fún yín ní excuse kan, analysis ni mo ń ṣe. Ẹni tí ó bá dẹ̀ tẹ́ lọ́rùn ó lè lọ pokùnso, that's your own cup of tea. Padà wá kan sáàrù nígbẹ̀yìn. Sokoti òpònú ènìyàn.
afọ́jú ewúrẹ́ ẹgbọ́n náà báwo ló ṣe fẹ́ dá koríko tí ó jẹ mọ̀ níjù. Gbogbo ọmọ Ọ̀yọ́ Aláàfin o, ẹ jọ̀wọ́ ìgbà wo la ò ní wá kọ́kọ́rọ́ tá ó fi ti ilé ìgbọ̀nsẹ̀ tí Sokoti ń pè létè. Ìjì tó ja orí Sokoti kò sẹ́ nǹkan kan kù pẹ́rẹ́, ẹ wo orí Sokoti ṣe ń hó bí ìlú tó dahoro. Ẹgbọ́n náà tí wọ́n bá lé níyàn òṣùwọ̀n sótọ́ sínú Sokoti lẹ́nu wèrè dàbí bàtà tó ti já ẹlẹ́nu rírùn bí òkú àgbò. mo mọ̀ ń play ẹ̀ ni o mo mọ̀ ń play ẹ̀ ni o ńgbà tí n bá bẹ̀rẹ̀ tèmi ẹ̀ lè mọ̀ wípé àkọ́dá oró kì í dàbí àdágbẹ̀yìn o wọ́n máa débi tán ti wé mi gangan o mo mọ̀ ń play ẹ̀ ni kọ́ wà on record. Ọmọ Yorùbá à ń sọ̀rọ̀ bíi kájẹ̀kúrú ọ̀rọ̀ kó tán Sokoti ó bá tún lọ ń ṣe interview abáàdì wèrè bá ń sọ̀rọ̀ bí ẹni tọ́pọlọ rẹ̀ ò bọ́dún dé òpònú ẹni tọ́pọlọ rẹ̀ ti Yorùmọ́ gbà. Sokoti ewúrẹ́ tó lólówó òun ò ní nísinmi ẹ sọ fún pé ẹ̀yin kòkò lórí rẹ̀ ó sùn. Ẹgbọ́n náà ta tún lè yí o Fíkáyọ̀ àbí eyín ejò kò sígbà tí wèrè bá la páńpẹ́ èyí tó gbé ságbárí tó pè lẹ́nu tọrọ gidi kan ó ti bẹ̀ jáde wèrè olójú dúdú bíi nàná àmọ̀rì. Bó o bá rẹ́ni wí jẹ́ kí n sọ fún ọ kò bá dáa kó o máa ti gọ́tà yìí tó pè lẹ́nu torí wípé ọ̀rọ̀ gidi kan kì í ti bẹ́ẹ̀ sọ. Wèrè ẹranko olóṣó alábẹ́jíjì bí àjálẹ̀ ènìyàn tó bá ti bára rẹ̀ láwùjọ wèrè ó di dandan kó ṣe sùúrù ó jàre àbí kílẹ̀ pé mo ti wí ha awí kótókótó ha awí kátikàti ha awí ránran wèrè alọ́balẹ́wọ̀n mọ́ ní tìjú òpònú ayírádà mọ́ pọ̀npọ̀n olórí burúkú ẹ̀wọ̀ wèrè bó ṣe rí bí ewúrẹ́ páàdì àgàn ẹran òun la Awikonko jàre tí fojoojúmọ́ dolówó rẹ̀ ní gbèsè. Ẹ jọ̀wọ́ kí ló dé Awikonko mọ́ ń gbàgbé làákàyè rẹ̀ sílé lọ́jọ́ tó bá ń lọ sóde wèrè tó kanjú wáyé tí ò rántí mú wisdom. Ẹ wo ojú àwọn ọ̀bàyéjẹ́ àwọn ni mo fi hàn yín àwọn ni mo fi hàn yín o. now Olúwaṣeun ẹ ti gbọ́ tọ̀dọ̀ mi náà ẹ gbọ́ gbogbo ọkọ̀ tán pè mí ọ̀dà ọmọdé sọ̀kùlù rókò ń bojú ẹ̀yìn òjò kọ lulúwéré pani ní sọ̀nà tí wọ́n gbà fèsì ẹnu dídán ni kò ní nítumọ̀ torí pé wọ́n fún ọ lẹ́gbàá kì í jẹ́gbà ó níyì karaṣọ ogóje ahàn yẹn gbèje aníjọ́ méje òní láfàṣọ òun jó ìyàsọ ti tán bọ́lọ́n bá fún mi lórí ọ̀fẹ́ láti fún ọ lẹ́sìn wọ́n fún ọ bọ́lọ́n bá sì sọ pé kí wọ́n jẹ́ lọ wọ́n jẹ́ lọ ṣùgbọ́n tó bú mi lẹ́yìn mi ìfàlókó bẹ́ẹ̀ èèyàn bá bú mi lójú mi yọ ọkàn dé nínú yọ àwọn èèyàn gan mọ̀ wípé Awikonko tó sọ irọ́ lọ pa ìwọ yóò ní sọ̀rọ̀ kẹ̀ ìwọ kéèyàn sọ ọjà kan lè ọ̀n plásítà lẹ́nu ó sì dànù. Aganọ́ra Awikonko àmì ìmọ̀ bóyá mo léèyàn tó fẹ́ pè lórí ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ jẹ́ n fa àyè ìṣẹ́jú méjì ilẹ̀ ìṣẹ́jú méjì péré lórí ọ̀rọ̀ Yorùbá coaching wa fẹ́yìn tí ẹ wà ní òkè òkun ni mo gbé kalẹ̀ fún o ẹ̀yin tẹ́ wà lókè òkun ọpẹ́ látọdún 2021 lẹ ti ń pè mí pé ìgbìyànjú orí ibi tó pè sí nǹkan ni mo ti lè píìkì ẹ̀ mò ń ṣètò lọ́wọ́ lórí ibẹ̀ wọn pè sórí nọ́mbà mi ìgbìyànjú mi lè píìkì ẹ̀ so call me on another number. ẹ kú àjálẹ́ o. ẹ káalẹ́ dáàdì. ẹ kú ìjọ mẹ́ta. àjíǹde ara yóò máa jẹ́ fún yín. ṣé rí àwa ti sọ fún yín pé wọn ò lè bá jáwọ́ láéláé. ẹ sọ bẹ́ẹ̀ dáàdì. wọn lè jáwọ́ kò possible. ṣé rí kéèsì yẹn is undeniable. At least we have an awareness of some of the handlers of the proceed the man was actually carrying then. Àwọn tó jẹ́ handlers tó wà ní UK wọ́n ń ṣẹ̀wọ̀n. Àwọn tó dẹ̀ jẹ́ Korea tó ń rán wá láti Nàìjíríà at least méjì mẹ́ta nù wọ́n wà ní UK tí wọ́n tẹ Nàìjíríà pọ̀ the past almost 30 years. Kì í ṣe pé 98 lárákùnrin yẹn ṣẹ̀ṣẹ̀ ń gbé gbogbo nǹkan tẹ̀ ń pariwo yìí. Kì í ṣe 98. Ọjà yẹn ó ti ń gbé tipẹ́. Wow. I think even before kó tó di pé
wọ́n fi jọba gan ló ti mọ ojú kìíní yẹn. Wow. Ó kàn pé kò tí sí heroin àti cocaine yẹn. Igbó ni wọ́n ń gbé ńgbà yẹn. Wow. So, and on random check, anybody not lè stop. So, gbogbo kéèsì yẹn kò ṣe nǹkan tó ní o. Wọ́n kàn jálá ẹ̀ lójú tì ní. Nǹkan tí wọ́n wọ́n lójú tì ní. Kì í ṣe irú ìfẹ́ ló yẹ kán máa tàùn sí. Ọlọ́run gbọ́. Then, kó tó di pé mo kúrò, kó tó di pé mo drop. Àwọn tó ń pariwo empire yìí. Ǹjẹ́ wọ́n mọ̀ wípé British Empire gangan Amẹ́ríkà ó wà ní abẹ́ Great Britain látijọ́. Bẹ́ẹ̀ ni. 250 years ago, náà jà fún independence wọn kan tó wá gbà later. Now, ọba UK ó wà lọ́dọ̀ wa bí ní ìsìn. Kò ever mention empire o. Kò wá as empire o. Ó wá as head of state ni. And 18 years or 19 years ní United Kingdom monarchy ti wá tó fún ní royal welcome bí ilé. So ṣe rí ọ̀rọ̀ empire yìí ló máa tì wọ́n ṣubú. Torí mo gbọ́ sọ́nà pé nìkan kóra mọ́tò ológun lọ ń pọ̀ emperor. Tó bá yá gbogbo ilẹ̀ Yorùbá pátá gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire pátá, they will kick against this man and his dead empire. Ó ṣe rí nìyẹn o. God bless you, Daddy. Kò sí ikú bàbá yẹ̀yẹ́ kankan mọ́ o. Ikú bàbá yẹ̀yẹ́ ló kù, wọ́n kàn ṣe yẹ̀yẹ́ ara wọn ni. God bless you, Daddy. God bless you, Daddy. Ìgbìyànjú mo fẹ́ receive call ẹ o. All right. Hello. Brother mi. Ẹ kú àsìkò yìí o. Ẹ jọ ẹmẹ náà fat mo ń drive lọ́wọ́ ni ẹnìkan reach out sí mi. Okay. Ẹ ṣe gan bàbá mi ṣe ń gbọ́ mi. Yeah, mo wà níbí. Mo ń drive lọ́wọ́ lẹ́nìkan send nǹkan tẹ́ ń ṣe sí mi. Àwọn kan náà mo ti rí kíní yẹn láti bí ìjẹta. Ẹ kọ́kọ́ kì í náà pé ẹ kú iṣẹ́ mo dẹ̀ ní ọ̀rọ̀ láti bá àwọn ọmọ òtún àjíire sọ. God bless you. Torí pé lóòótọ́ àwọn ọ̀rọ̀ mi wà tó yẹ pé èèyàn kan ní sọ ni. Òun lè má sọ̀rọ̀ tí mo lè fẹ́ kẹ́ gbà mí láyè fúngbà díẹ̀ mo f'Olódùmarè bẹ̀yìn láti lè sọ̀rọ̀ àti pé káwọn ọmọ òtún àjíire gbọ́ mi. Mo rí ní tí wọ́n kọ mo rí fídíò náà tí wọ́n ṣe nípa mo ti lọ́wọ́ láti bí 3 days ago ni mo ti rí tí bọ́ọ̀ tó ń pè ní ó já sọpẹ́ tó ṣe. Ó tún ṣèkan náà tó tiẹ̀ fi orúkọ mi ó ní mo bẹ̀bẹ̀ ó ní mo bẹ gbogbo àwọn pọ̀ kò forúkọ fi fídíò yẹn sí kọ́kọ́ níbi tí mo kúnlẹ̀ ní. Sọ wá kọ́kọ́ tó bá sọ fáwọn ọmọ òtún àjíire lélẹ̀ tí máa wá parọ́ kí ẹlẹ́dàá òtún àjíire ẹlẹ́dàá Ọọ̀ni ìrìṣà kó dá fún mi. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Ẹ̀bẹ̀ tí bẹ́ẹ̀ láti orí ẹ̀bẹ̀ kí tó lọ sí ọ̀rọ̀ yẹn ni o. Tí mo sọ pé tí mo apology tí mo ṣe mo fi ọba dániwáyé tó ní mi tó lẹ̀mí mi tó níjọ́ tí máa wọ̀ ṣubúra mi ò ṣe nítorí pé mo ṣe àbí mo bẹ̀rù àbí pé kò ṣe mí. No, torí pé bàtò gbógun ti ẹ̀ lé kan tó tẹ̀ ń ṣàgùngàn náà àwọn fún àwọn náà padà sákò lórí péjì mi fún ara wọn ọmọ tí mò ń sọ. Torí pé ọ̀rọ̀ tára fà yẹn kò ṣe wọ́n kéré wọ́n gbé lórí nǹkan lábẹ́lẹ̀ wọ́n kàgbákò tí wọ́n ní tí wọ́n máa ń gbọ́ tó máa gbọ́ tí mò ń sọ. Ṣùgbọ́n nítorí pé máa ń sọ gbogbo ògbà before now pé Ọọ̀ni ò fẹ́ wàhálà wọ́n dẹ̀ jẹ́dá tí mo nífẹ̀ẹ́ sí ṣé mi ò wá kí n ṣe bàbá yìí tí mo dẹ̀ ní mo nífẹ̀ẹ́ sí ìyẹn àti pé ká gbà láfíà láàyè kò wá kí n ṣe nítorí pé Mr. Akínwálé ẹbí Mr. Akínwálé ò ṣe pè yín lẹ́yìn ìgbà tó kọ́ pé lára ọkọ kò pé èmi náà so mi ò ṣe nítorí Mr. Akínwálé tó bá kọ́ pè mí lẹ́gbàá tó pé ìtọ́wọ́ kò lóko bá tó dání wáyé mo kàn ṣe pé òkè ó yá lẹ́ka wò bóyá àwọn ará bíi tiẹ̀ máa ṣe àti pé láti fi lè kọ́ máa gbọ́ mi o kọ́ fi lè expose ti wọn torí pé àwọn bàbá wọn máa pariwo wọn máa sórí péjì wọn máa bú àwa máa sọ pé àwa là ń dá wà lálẹ́ àdèmẹ́ni tó bẹ̀rẹ̀ nǹkan tí ó bẹ̀rẹ̀ yìí òkè káwá fi ojú ayé hàn bóyá o ẹni báyìí ló bẹ àti pàápàá gan náà tí n bá ní kí n gbé gbogbo tí ní wọn ìdání give me a few seconds tí n bá ní kí n gbé gbogbo kí ní tí wọ́n ń ṣe ìdání
báwo la ṣe máa rí nǹkan míì ṣe? Olódùmarè ti dá olórí aládé bàbá mi Oníṣàládé gbogbo ọmọ òòtú àjíire mi léyìí. Lóòótọ́ ńgbà tí mo fẹ́ sọ apology mo láwọn tó pè mí pé gbẹ̀dú má ṣe é ọmọ gbé fún bẹ́ẹ̀ bọ́ta ọmọ lo bẹ̀bẹ̀ ẹ máa gbẹ̀rún mọ́ òòtú àjíire. Ohun tó mú mi dọ̀bálẹ̀ nínú fídíò tí mo ṣe lélẹ̀, èmi ò ní dàbí mọ̀rúfù bí ọmọ tí wọn kọ́ tó jẹ́ pé wá láti Mali. Mo ṣe nǹkan náà mo ṣe deliberately ni gbogbo ọmọlúwàbí wa yàtọ̀ sí pé à ń bínú à ń sọ̀rọ̀ à ń ṣe gbà à ń ṣàwo ọmọ òòtú àjíire ẹni tó bí tó gbẹ̀kọ́ ọlá apá ń dìfẹ́ǹdì orírun wa ló mú wa máa ṣe ń tà à ń ṣe mo dẹ̀ mọ́pá tí mo kọ́ tí mo lè ṣe nínú ajé ẹ̀ náà dọ̀la. Kama tí ó ṣe bàbá mi ọ̀nà ìṣàmá wà lórí program tí mo ti sọ pé fapọ̀ ọ̀ngọ́gọ́ ni mo kọ́kọ́ bẹ̀ torí pé pípé mo burúkú wọn jẹ́ ṣé máa ṣe bí mọ̀rúfù lórí program mi nílé tó bá lè fọwọ́ bá mi ọ̀nà ìrìṣà ni. Ṣé màá lè ṣe bẹ́ẹ̀? Mi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. N gbọ́dọ̀ yàtọ̀ ọmọlúàbí ó gbọ́dọ̀ sọ ẹni tó wá láti Mali. Àti pé Aláàfin náà ò kéré. Mo dẹ̀ sọ lọ́rọ̀ mi pé tí bàbá bá ṣe ọmọ bàbá ló máa bẹ̀ ọmọ ló máa bẹ̀ bàbá tó bá dẹ̀ ṣe bàbá ohun tí mo sọ pé mo jẹ̀bi. Ṣọwádìí nǹkan wọn kọjáde tí wọ́n kọ yẹn gbogbo tó ṣẹlẹ̀ ni mò ń rí o. Mò ń bọ́ máa gbọ́ mi tí máa ń gbọ́rọ̀ tí mò ń sọ o kọ́ máa gbọ́ mi o bó tó ń ṣẹlẹ̀ ni mò ń rí o kò sí nǹkan kan tí mi ò rí. Bí mo ṣe ń póòsì Aláàfin gbà mí náà mò ń ṣe mo àjẹ́ńdà wọn ṣùgbọ́n mo fẹ́ expose wọn ni. Nígbà tó rí mi bá wá gbóná títí mo ṣe bá jẹun sí mi lórí padà aya wa rí àwọn ayé tó wọ́n máa ń bẹ̀mọ̀ pé ìgbìyànjú dédé wà lálẹ́ kan wọ́n á rí pé no ìgbìyànjú ceasefire àwọn ará bí ló continue. pé gbìyànjú láti stop àwọn ni ò dúró. náà dúró mọ́mọ́ tí mo ṣe deliberately nígbà títí ilé tí Ìlọrin ṣẹlẹ̀ ọmọ Ìlọrin lọ́bí mi sí ìgbàgbọ́ lóòótọ́ mi ṣọmọ Fúlàní ṣùgbọ́n mo fèsì lórí pé nù kí ni tó pé gbọ́dọ̀ tó dé pé nǹkan ṣe láàrin wa tí Aláàfin dẹ̀ ṣe Aláàfin ikú bàbá yìí wọ́n dẹ̀ ṣe ń claim ọmọ Ọ̀rànmíyàn tó bá dẹ̀ ṣe ń claim ọmọ Ọ̀rànmíyàn ó mì pé ìran wa ni wọ́n gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀tẹ́ bá tó bá wọ́n ti bá àwa náà tí mo mọ tí mò ń ṣe wọ́n ní wákàtí gbogbo ayé ló wá ń rí wọn àti ọmọ Ilé-Ifẹ̀ tó máa gbé mọ̀ mi pé owó ni gbọ̀njú fi ń wá o tọ́wọ́ máa ń sọ ọmọ Ilé-Ifẹ̀ náà máa ń sọ dáadáa ọmọ ní àìgbẹ́jọ́ mo fẹ́ wà láàrú kí ọ̀gẹ̀dẹ̀ kọ́kẹ́dẹ́ kókó ló fi ń wá ayá wa rí tó gbégbà tó rí mi bá gbóná délẹ̀ tí n bá wá bẹ̀rẹ̀ kọ́ máa ní bọ̀bọ̀ yìí wàhálẹ̀ ẹ̀ pọ̀ ó wà l'Amẹ́ríkà ó mèkì owó ó fẹ́ da lú ẹ̀ láàmú ó fẹ́ da wàhálà sílẹ̀ tó ní gbogbo tó ṣẹlẹ̀ ni mò ń rí ohun tí mo ṣe fún mi ò ṣe nítorí ẹ̀rù mi ò ṣe nítorí àṣàṣì ìgbà tó ń tiẹ̀ mórúkọ mọ́ láwọn fídíò yẹn lọ́wọ́ tó ń lọ sí ilé abaláwo tó ń ṣépè nípa nídìí kígbà kan kọ́kọ́ ò ṣe mí bí wọ́n ṣe ń ṣe tí mò ń lálàá tí mò ń jí ní agbára mi lé sí mo fi ọba dániwáyé búra tí wọ́n kò bá rí bẹ̀ kí ayé mi bàjẹ́. Ọlọ́run ìjà yóò bàjẹ́. tí mi ò bá rí Aláàfin lójú oorun kọ́ máa gbọ́ mi tí mo lálàá rí wọn lójú oorun tẹ́gbọ́n wọn kan fi bùrú dìde padà mo tún jáde mo tún fẹ́ mo sọ̀rọ̀ padà ó kù mí ó kó padà níwájú ó kù mí ó kù igba arúmọ lẹ́nu ayé ó kù mí ó kó lẹ́dà ọ̀rẹ́ ìyá tí mo nífẹ̀ẹ́ sí. gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ wá gbọ́ yìí kí lè ro tiyín lórí ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ń sọ pé kí ló dé gan ọ̀pọ̀lọpọ̀ sì ló ń bú Awikonko àkàndá ọ̀rọ̀ wípé ọmọjú kan ti rí sí Ọ̀yọ́ lọ ọmọjú kan rí sí Aláàfin lọ wípé kí ló dé ṣùgbọ́n gbogbo ẹ̀ èrò ti yín lórí ẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ èébú àlùfàǹsá gan tó kún ojú òpó comment section yẹn ó kù díẹ̀ káàtó ẹ lè kọ ìròyìn ẹ má jẹ́ ká dárúgúdù sílẹ̀ ṣùgbọ́n tí mo fẹ́ ká mọ̀ ní wípé ohunkóhun tí ó gbé àṣà wa lárugẹ àṣà tá là ń pọ́n yìí ohun tí ó mọ gbé lárugẹ ní kẹ́ ẹ jẹ́ kí gbogbo wa ká máa ṣe fún ìdàgbàsókè tèmi tí ń tòótọ́ mo nífẹ̀ẹ́ yín ẹ mọ̀ wá gbàgbé Renix Shape Limited iléeṣẹ́ tí wọ́n lo ewé àti egbò láti ṣọmọ aráyé lóore àwọn oògùn wọn nílànà ìbílẹ̀ táwọn baba wa tí àjogúnbá ó ní wọ́n ń gbé jáde pẹ̀lú ìlànà ọmọ ìgbàlódé eléyìí tí wọ́n tún fi kàn torí pé wọ́n á ṣe àyẹ̀wò yín kó tó di pé wọ́n ó lè ṣe fún yín lóògùn pé fún ìtọ́jú àti ìtọ́jú tó bá yẹ kí wọ́n ṣe fún yín bákan náà ẹni tó bá ní nǹkan tó ń dà láàmú bóyá ó ní àwọn ogun kan tó rò pé ó ń bá òun fà á kò sí mọ ibi tí nǹkan ti ń wá tàbí ó ń ru lójú wọ́n tún ń ṣe àyẹ̀wò nílànà tìbílẹ̀ láti mọ̀ kí ni ogun tó ń dẹlòmíì láàmú kí ni nǹkan náà ohun tó bá sì yẹ kí ó jójútùú gbogbo ẹ̀ náà ni wọ́n ó fi síta fẹ́ni náà ìyẹn gbọ́ títọ́jú kọ Alani Nightingale orin wọn tí wọ́n kọ yìí ó ṣe pàtàkì kẹ́ ẹ lọ gbọ́ wọ́n pè ní ọ̀kẹ́rẹ́ orin yẹn mà dùn gan ọmọ Nàìjíríà
tó fi ilẹ̀ Amẹ́ríkà ṣe ibùgbé tí wọ́n sì tún ń lo gbogbo ohun tí wọ́n ní láti máa fi ti àṣà yìí lárugẹ tì síwájú. Àwọn òyìnbó gan ti ń kọ orin yẹn báyìí, orin yẹn sì ni gbogbo ayé ń gbọ́ lọ́tùn lósì, gbogbo àwọn rédíò station àbẹ̀rẹ̀ dé Nàìjíríà ń sìn ní tẹ́ mọ̀ gbọ́ nù. Tèmi ti ń tòótọ́, àwọn tó bá wà ní WhatsApp status mi ló máa ti rí àwọn nǹkan tá à ń sọ yìí gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi so. Orin Àlàní Nightingale tí wọ́n pè ní Ọ̀kẹ́rẹ́, orin yẹn dùn jù. Ẹ lọ gbọ́, ẹ lọ wò ó. Tóbi Fásùgbà ló kọ mi. Ẹ ṣeun o. Ó tún dìgbà kan náà tá a tún fi rí pàdé. Ẹ máa wò ó, kẹ́ máa share ẹ̀ fáwọn ẹlòmíì ló ní Bẹ̀m̀bẹ̀yẹkẹ. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dẹ̀ jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bẹ̀m̀bẹ̀yẹkẹ TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ máa bá mi wò ó. Ẹ wò ó ní ohun lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó, mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí bóyá mo sùn tàbí bóyá mo dúró. Tẹ́yin náà bá ti ń wò ó, ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́ dẹ̀ máa wò ó. God bless you. Bẹ̀m̀bẹ̀yẹkẹ TV. Ẹ ṣé gan.